wọ́n ní owó yìí o tí mo kó wá fáwọn wípé kí n má sọ fún ẹnìyàn kan tí owó yìí ó fi pé 100,000 nígbà mo dẹ̀ ra àwọn oúnjẹ. ìyá Daniel àbí bóyá ló ń bọ̀ lọ́nà sá. ẹ fẹ́ bí Daniel ẹ tún bímọ pín mẹ́tẹ́ ẹ wáyé ẹ tún fẹ́ bímọ. bẹ́ẹ̀ sá. pẹ̀lú bóyá kọ́ mẹ́ta lọ yìí náà tún fẹ́ bímọ sí. bẹ́ẹ̀ sá. Ọlọ́run ṣe rọrùn Ọlọ́run ṣe rọrùn Ọlọ́run ṣe rọrùn. Ọbẹ̀ Ata nìyẹn, Ọbẹ̀ Ata TV ilẹ̀ wà yìí, eléyìí túkà màmá ó wà yà mí, ẹ jẹ́ ká jọ wo ohun tó ń ṣẹlẹ̀ lóde. Let's go there. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sá. orúkọ yín sà. orúkọ mi Fẹ́mi Ọládipúpọ̀. Fẹ́mi Ọládipúpọ̀ láti bo. láti ọjà Agbó. ọjà Agbó ńlẹ̀ Ìbàdàn. Ìbàdàn. a máa rí nílò ètò kọ́kọ́ alátẹ̀sí òsì. nǹkan tó gbé mi wá bí ni ọ̀rọ̀ ìyàwó mi àti ìyá ẹ̀. ìyàwó yín àti ìyá rẹ̀ kí wọ́n ṣe fún yín o. nǹkan tó ṣe fún mi ni pé ìgbà ẹ̀ ó bímọ 3 fún mi. ìgbà tí ó sì nǹkan kan tí ó sátìjẹ àti mu ó lóun fẹ́ lọ iṣẹ́ lọ́dọ̀ mọ́mí òun ó dẹ̀ fi ilẹ̀ pé kò lọ iṣẹ́. iṣẹ́ kí ni ìyá rẹ̀ ń ṣe? oògùn náà máa ń kiri ní àkànrán. oògùn alẹ́ àbí tọ̀sán? oògùn lílò àwọn kẹ́míìsì. àwọn alákàpọ̀. bẹ́ẹ̀ ni àwọn náà máa ń kiri. ok. nígbà tí ó dẹ̀ ń lọ ó kó gbogbo ẹrù ẹ̀ dání lọ ni àtàwọn ọmọ láti gbà ẹ̀ dẹ̀ ni èmi náà tí mò ń wáṣẹ́ káàkiri àti mi sábà mi rí iṣẹ́ security ṣe kò ni mo lọ bí oṣù 2 sí oṣù 3 mo wá pè mo ní à báwo ni báyìí pé owó tí màá fi dẹ lókòwò náà ni mo tún wà lọ lórí àtijọ́ àti mo àti àwọn ọmọ náà o nípò kè sákàǹtì ẹ̀ náà ló ń lò ó ní mo dẹ̀ bá sẹ́ndì owó sí. èló lẹ sẹ́ndì nígbà yẹn? mo sẹ́ndì bíi 8,000 naira. ẹgbẹ̀rún 8. ok. mo sẹ́ndì sí gbà yẹn àtìgbà yẹn dẹ̀ ni ó ní òun ti kọ́ ọmọ sí skul níbẹ̀ ṣé ò wà lé mọ́ ni tó fi kọ́ ọmọ sí skul. ẹ̀sẹ̀ yìí náà wà ń lé ni. èmi ò sí nílé èmi náà travel ni pé kí n wá àtijọ́ àti mi náà lọ kẹ́ra lè ráyè tọmọ. ó ṣàlóhùn ti kọ́ ọmọ sí skul. ó ṣàlóhùn ti kọ́ ọmọ sí skul. ẹ wá bí pé ṣé kò wá lé ni. mo ní ṣé o fẹ́ wá sí ilé mọ́ni tó fi kọ́ àwọn ọmọ sí skul bẹ́ẹ̀ yẹn olóòṣà àti kọ́ wọn sí skul nǹkan tó máa ṣe fún mi ní ìsìn ni pé bó ṣe ń béèrè owó skul lọ́wọ́ mi ò lè fún ẹ lọ bá mi gba nọ́mbà tíṣà skul wọn èpè kan pè mí mọ́dẹ̀ ṣe pè mí mo sẹ́ndì owó skul sí tíṣà skul wọn ìjọ 5,000 ìjọ 10,000 bí mo ń sẹ́ndì ẹ̀ sí wọn nìyẹn mo dẹ̀ ń sẹ́ndì owó oúnjẹ sí àwọn náà láti gbà yẹn ìgbà mo dẹ̀ rí pé mo ti rí owó tó lè dá lókòwò tèmi náà lè fi tún ọ̀kadà mi tí mo ní tí mo lè fi tún ṣe mo dẹ̀ wálé mo pè inú ẹ̀ ó rẹ ọmọ mi kan nítorí ìyàwó kan tí mo kọ́ fẹ́ tẹ́lẹ̀ ó bímọ fún mi ọmọ 15 years yẹn sá kù mo ṣe tọ́jú ẹ̀ tó ó sá padà kú mo wá pè pa ọmọ yìí ti kú ó wálé kò dúró ó padà sọ́dọ̀ wọn mi náà báwo la fẹ́ ṣe báyìí mo ti rí owó tí mo lè fún ẹ pé kó máa bọ̀ nílé láti wò pé kó wá máa wá nǹkan kan fi pàwọ́dà mo dẹ̀ ti dá lóhùn àwọn òkòwò bẹ́ẹ̀ tó yẹ pé àfi jẹun tán náà ni mo dẹ̀ wá pè pa máa bọ̀ nílé báyìí o mo ti rówó yìí o kó lè fi ṣe nǹkan o nígbà tí ó dẹ̀ dáhùn tí mo wí pé kí n má náwó yẹn nàkúnà mo wá lọ fi ra àwọn ẹran lákínlé mo ń sin àwọn ẹran yẹn pé by the time tó bá dé màá lè tà wọ́n màá lè kówó ẹ̀ fún. ìgbà tí mo dẹ̀ retí ẹ̀ tí ó wà mo dẹ̀ ń pe mọ́mí ẹ̀ náà wọ́n ní tí n bá fẹ́ rọ ọmọ mi kí n wá sọ́dọ̀ àwọn ní àkànrẹ́ ojú ọjà ni màá dẹ̀ lọ bẹ̀ màá ra nǹkan dání fáwọn ọmọ mi tí n bá débẹ̀ mo ṣe ń ra àwọn ọmọ mi ò tẹ́ mi lọ́rùn irun wọn máa kún ni màá kún wọn lọ́dọ̀ bàbá màá lọ gẹrun fún wọn màá ṣe gbogbo ẹ̀ màá dẹ̀ bá wọn ṣeré màá tún kúrò pa ọmọ yìí jẹ́ kán wá mọ kí mi nà bẹ́ẹ̀ gbọ́lúdé ò ní jẹ́ kán wá kí mi bí wọ́n bóyá wọ́n ọdún wà ń ta ò ní jẹ́ kán wá kí mi jẹ́ káwọn ọmọ yìí wá mọ fa mímí náà nà ó kẹ́kọ̀ọ́ wọn bẹ́ẹ̀ ó lọ kó ọdún kan àbọ̀ báyìí kí ló ń ṣẹlẹ̀ gan ní orí ọ̀rọ̀ yìí jẹ́ kí n mọ̀ ká má sá fọ̀rọ̀ gùn dáadé sá sọ pé kò sí ọ̀rọ̀ ní ọ̀dọ̀ àwọn ìpọ́dọ̀ ọmọ mi ẹ̀ ní kí n ti lọ yanjú ẹ̀ mo dẹ̀ ń pààrọ̀ ọ̀dọ̀ ọmọ mi ẹ̀ ìgbà wọn àwọn sọmọ náà mọ́mì kí gan ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí pé tí n bá fẹ́ yàwó mi pé mi ò jẹ̀bi o ó ti lé lọ́dún kan àbọ̀ báyìí o ọmọ yín ló fà á nǹkan kan wọ́n bá sáà ní pé ọ̀dọ̀ àwọn kọ́ ni ọ̀rọ̀ wà báyìí pọ́dọ̀ àbúrò àwọn òun lọ̀rọ̀ wà. ẹni pé láti bí ọdún kan báyìí ẹ̀yin nìkan lẹ ń dá sùn lẹ ń dá jí. bẹ́ẹ̀ ni sà. wàá. ọdẹ ni ọ̀dọ̀ àbúrò àwọn ni ọ̀rọ̀ wà nígbà wọn dẹ pé wọn bá mi sọ̀rọ̀ wọn ní kò sí owó mọ́tò lọ́wọ́ ìyàwó mi tí wọ́n fi wá sọ́dọ̀ àwọn pé kí n fún wọn ní owó mọ́tò mo dẹ̀ sí kíni mo fún wọn lówó mọ́tò go kan wọ́n dẹ̀ wà bẹ́ẹ̀ a pàdé báyìí pàdé mo mú ọ̀rẹ́ mi kan dání tá a jọ lọ nígbà tá a dẹ̀ dé bẹ́ẹ̀ wọ́n ní kò sí nǹkan tí àwọn fẹ́ sọ ju pé ọmọ yìí láti dá ní okòwò tí òfin ní di pé wọ́n tún padà máa bú àwọn bíi oṣù mẹ́jọ sí ìgbà yẹn dẹ̀ ni mẹ́mi wọ́n ní incident tó pé wọ́n kan lè gun gbàrókòdì èmi
wà ní hospital pẹ̀lú wọn tí mò ń tọ́jú wọn ní gbogbo báyẹn wọ́n láì sọ̀rọ̀ wọn pé màá lọ wá 150,000 wá fún òun náà tó lọ ṣiṣẹ́ wípé kó náà 100,000 wípé láti fi dá okòwò wọ́n bá ní àwọn ṣe gbọ́ gbogbo wàhálà tówó tó ná lórí ìyá rẹ̀ pé lọ 100,000 wá pé tó bá kó 100,000 lẹ̀ lónìí àwọn ó pàṣẹ fún ìyàwó ẹ pé kó kó ẹrù ẹ àtàwọn ọmọ kó máa lọ sí ọ̀dọ̀ ẹ padà ìyàwó sọ ní Ọlọ́run ó ṣe nítorí kò sátìjà àti mu kankan ní ìgbà yẹn náà wọ́n ṣe wípé ibi tí ọ̀rọ̀ yọjú sínú wọ́n ní bó ṣe owó nápò bó ṣe owó gúrúmi pé kí n lọ gbà kí n rí pé mo kó 100,000 yẹn wá ni mo ní ṣe bí bóyá rí nìyẹn kò sí wàhálà Ọlọ́run yẹn jẹ́ mo ní ṣé ìgbàmbá tó rówó yẹn ní ó tó láǹfààní láti káwọn ọmọ mi náà wá wọ́n ní àfìgbàmbá tó rí owó yẹn náà ni àwọn pàṣẹ fún tí ó lè máa bọ̀ nílé mo dẹ̀ gba Èkó lọ mo dẹ̀ lọ ń ṣe mo lọ ń tẹ̀lé kọ́ńténà tí n bá rí kọ́ńténà tẹ̀lé mo bá wọn jẹ́rù mo ń ṣe alábàárù mo bá wọn jẹ́rù lẹ́nu warehouse pé mo ṣàfihàn rí tọrọ kọ́bọ̀ sẹ́ndì sí wọn pé kàn máa fi jẹun náà nítorí àdìyẹn ni pé kí n má sẹ́ndì wọn kan sí wọn ni pé kí n sáwọ̀ sùn 100,000 yẹn ni àgbà tí yóò pè mí pa àwọn ọmọ ìjẹun ẹ sá padà 100,000 mo wá rí bí mo ṣe wá dé mo wá kọ́kọ́ lọ sí police station tó mo ní kó bá mi káwọn ọmọ mi wá pé mo fẹ́ rí àwọn ọmọ mi kò dáhùn mọ́mí ẹ̀ wá ní tí n bá ń bọ̀ o nípa àwọn náà mọ̀ pé mo lágídí o wípé kí n máa kó ọlọ́pàá bọ̀ ìyẹn ní January ọdún yìí mo sáré pé tí n bá lọ wọn lè máa bá mi fa wàhálà mo wá lọ police station Àkàrán mo lọ rìpọ́ọ̀tù wọn wọ́n wá pè wọ́n lórí fóònù nígbà wọn ní mo wá fọlọ́pàá máa wọn nulẹ̀ ni àwọn yẹn sá sọ̀rọ̀ yẹn pé ọmọ yìí respect yín o nǹkan kan ló fi wá bíbá pé tó bá wá tẹ́ bá ń bá fa wàhálà ó náà fẹ́ sọ̀kan sọ méjì wọ́n sábà wá sẹ́tù ẹ̀ ń gbà yẹn. ṣebí ọ̀dọ̀ àbúrò mọ́mí ẹ̀ ló sọ fún yín pé kẹ́ ẹ wá 100,000 wá. gbà tẹ́ ń bọ̀ kílé tẹ́ ìgbà mi lọ tẹ́ fi kọ́ lọ sọ́dọ̀ ọlọ́pàá. no mi ò tí ì rówó nígbà yẹn. nígbà tẹ́ fẹ́ lọ wo ọmọ náà kílé tẹ́ lè gba ọ̀dọ̀ àbúrò mọ́mí rẹ̀ náà. àwọn ò kì í sínlẹ̀ tráfù ni wọ́n máa ń wà oníṣẹ́ igi ni wọ́n. ó ní tí mo fi lọ sí ibẹ̀. wọ́n ṣàpàdà bá yín sọ. wọ́n ṣàpàdà bá wa sọ wọ́n ṣe wá bá wa sọ pé kí n lọ wá owó yẹn náà wá ní pé ibi táwọn fi ọ̀rọ̀ sí yẹn náà ni ó wà nǹkan kan mo dẹ̀ ń bá eré àtàníyàn mi lọ mò ń fi àdúrà àti pé wọ́lọ́ ṣàánú mi tó ṣe wá rà bẹ́ẹ̀ wá rówó. bí mo ṣe wá mo wá wí pé ọ̀rọ̀ yìí ó ní bákan nínú mo wá sí mo gbé wọn wá sórí yọmí bí báyìí. ẹ tí 100,000 báyìí gan. mo ti rí báyìí. ó wà lọ́wọ́ yín báyìí. ó wà lọ́wọ́ mi báyìí. nígbà tí ẹ 100,000 yẹn ṣe é lọ sọ́dọ̀ wọn padà. mo lọ bá ṣe kúrò ń bí ìjọ kẹta ta kúrò ń bí tí mo gbé wọn wá bí ni mo rí 60,000 naira mo kọ́ lọ kó fún àbúrò mọ́mí ẹ̀ wọ́n ní owó yìí o tí mo kó wá fáwọn wípé kí n má sọ fún ẹnìyàn kan tí owó yìí ó fi pé 100,000 gbá mo dẹ̀ ra àwọn oúnjẹ lọ fáwọn ọmọ mi mo dẹ̀ wá sọ fún mi ní Ọlọ́run tí ń bá mi ṣe o pé mo ẹ̀sẹ̀ rí ẹnìkan tó gbé ọ̀kadà fún mi tí mo fi ń hustle ni o pé jára mọ́ náà ni pé ṣùgbọ́n èmi tí mo mọ tó ń lé mi mo sáà ti rí 60,000 mo ti kó fún dájú 40,000. síbọ̀ ní kẹ́ máa sọ ni. Ebi Iyawo mi 40,000 yẹn o lè mí wá pé tó bá ti pé ìjọ tó dẹ̀ pé tí mo rí 40,000 yẹn mo pè mo ní owó yìí ti pé báyìí o wípé kí dájú dé ló kù báyìí kí n dẹ̀ ṣe kí n kó fún wọn kí wọn náà rẹ́dì àwọn nǹkan tó bá fẹ́ rẹ́dì láti pé kó máa bọ̀ nílé o kò dẹ̀ ju báyẹn lọ mo wá ń pe dájú yẹn wọ́n láwọn ètí ti travel dé pé táwọn bá dé àwọn pè mí nígbà wọn dẹ̀ dé wọ́n pè mí mo lọ bá wọn mo ṣe débẹ̀ mo bọ́ọ̀rẹ̀ wọn kan náà nínú ilé wọn ni àwọn ti bá mi yanjú ọ̀rọ̀ mi o ni pé nǹkan tán sọ báyìí ni pé kí n kówó yẹn wá fúnra mi dájú kò ń ṣe báyìí sọ̀rọ̀ lélẹ́yìí ẹni tó bá ti pé ipò ńlẹ́ pé lẹ́pàṣẹ fún tí ó dẹ̀ máa kẹ́rù ẹ̀bọ̀n ńlẹ̀ nǹkan tá a jọ sọ nìyẹn wọ́n bá ní àkáǹtì wo ni mo fẹ́ gba owó yẹn sí wọ́n bá ní kọ́ọ̀rẹ́ àwọn ṣe 60,000 yẹn sí mi padà gbé ṣe sí mi báyìí wọ́n bá ní pé ọgbà àgbà làwọn lò fún mi pé ṣe bí mo ti rówó mo ni mo ti rí wọ́n wá pè ẹ̀gbọ́n tó jẹ́ ẹ̀gbọ́n ìyá ìyàwó mi Alájà lórí fún ipa Fẹ́mi wà ń bí o àwọn dẹ̀ ti dá owó rẹ̀ padà fún torí kì í ṣe 10 million lò fáwọn kì í ṣe 20 million ni ó fún àwọn ti dá owó ẹ̀ padà fún pé kókó lọ ọbẹ̀ fúnra rẹ̀ kó dẹ̀ lọ yanjú ẹ̀ múna ok ẹ sà mo dẹ̀ dìde ẹ ṣe pápápá ẹ já tá mo sì dìde bóyá dìde mo wálé èmi gùn pé wọn mọ́ ẹ padà lọ́sọ̀dọ̀ àwọn yẹn mọ́. mi ò lọ síbẹ̀ mọ́ mo ò fún àwọn ọmọ gan mi ò fún wọn lówó mo kàn sáà stop gbogbo ẹ sáà ra àwọn ọmọ yín di sin mo báyìí. sáà rí wọn mo wá padà wá sí ibi báyìí pé nǹkan tó ṣẹlẹ̀ ní eléyìí o wọ́n wá nípa ṣé wọ́n ṣe
agreement fún wa ni mo nígbà tá a wá bí tí wọ́n ti sọ̀rọ̀ pé gbà tí ó ti ní àdéhùn tá a ṣe ipe owó yẹn ni kí n lọ wá mo nígbà mo dẹ̀ rí wọ́n dáwó mi padà fún mi ló jẹ́ kí n wá ẹni tó ṣe okùnfà lé wọ́n dẹ̀ ń pè wọ́n níjọ́ Monday ipe kan yọjú sí àwọn aago 12 wọn àgbẹ̀ kọ́ ìgbà tó dálẹ̀ Tuesday alẹ́ ọjọ́ Monday yẹn mo wá pè mo fi nọ́mbà ẹnìkan pè ó wá gbé wọn náà wọ́n ti ń pe nọ́mbà yẹn tipẹ́tipẹ́ ẹ̀ gbé o pé wọ́n ní kó yọjú sí àwọn Lágídígbò ní 12 níjọ́ Tuesday o kò tún wá náà ó wá ní tóun ó bá wá pé máa sẹ́ndì owó mọ́tò 10,000 naira sí òun. níbo ní gbé. Àkànrán ọjà. Àkànrán ti ọ̀nà àrà. ti Ìbàdàn àbí ti bó. ti Ìbàdàn ní after amúlòkó. ọkọ̀ mélòó ni èèyàn wọ̀ kí hàn tó débí. ọkọ̀ mẹ́rin. 225. amúlòkó Ọlọ́runṣògo àtọ́lọ́runṣògo Ìwó road. Ìwó road mẹ́ta ni. ẹlòmíì ń gbọ́jọ́ láti Ìwó road ẹlòmíì ń gbọ́jọ́ straight láti Ọlọ́runṣògo jèrè. mẹ́ta náà ní àgbà o láti amúlòkó dé Ọlọ́runṣògo. láti Àkànrán dé amúlòkó ó di láti amúlòkó dé Ọlọ́runṣògo ó di 2 àtọ́lọ́runṣògo dé Ìwó road ó di 3 àti Ìwó road dé Àgìdìgbò ó di 4 ok 225. bí o ṣe ó ti wọ́n lò tán. wá ní ok mo ní mo ti gbọ́. ẹ ti wá sẹ́ndì ẹ̀. mo sẹ́ndì ẹ̀ sí o mo láti sẹ́ndì owó yẹn kọ́ ni problem mi wípé kò sí wàhálà wípé Ọlọ́run sọ wà mo kàn kúrò bí mo ṣe dijọ́ kejì òní mo wá Ságídígbò ń bì pé mo fẹ́ jó ṣe pé àwọn náà máa bá mi sẹ́ndì 10,000 yẹn sí owó sí pé tí o bá ti wá kó wà lọ́rùn àwọn tẹ́ sẹ́ndì ẹ̀. mo kó 4,002 wípé kán bá mi sẹ́ndì ẹ̀ sí pé kán bá mi sẹ́ndì 4,1 sí àti ìwà náà wípé báwọn ṣe ń wo epo lè má wà wọ́n wá fọwọ́dù 2,001 sí pé tó bá dé bí báyìí wọ́n balance ẹ̀ pé àwọn máa fún ní owó padà. ẹ tún ná 10,000 ṣé wọ́n ti wá sẹ́yìn 2,000. wọ́n 2,001 náà sẹ́yìn sí pé tó bá kò wá kò lè wá wà tó wò pé wọ́n ní owó yẹn ò lè gbé àwọn débi báyìí o àti mọ́mí ẹ̀ wọ́n ṣe ẹjọ́ sọ̀rọ̀. 2,000 lè má gbé wọn lọ́tọ̀ ìyẹn tó sọ wípé 10,000 òun mọ́mí àtàwọn ọmọ àbí. mo máa bó ṣe ó kàn dá pé 10,000 naira. kí ló kọ ẹ̀ ń tàn sọ yìí. Mìíná Abọ́sẹ̀dé. Mìíná. Mìíná àbí Mìíná kí ni jẹ́. Mìíná onáà ló ń jẹ́ Mìíná onáà ló ń jẹ́ Bọ́sẹ̀. Mìíná Abọ́sẹ̀dé ọmọ ìyá. ọmọ ẹ̀gbọ́n ẹ̀ Saheed náà ni. àbúrò Saheed. Mìíná Abọ́sẹ̀dé àbúrò Saheed ọmọ ìyá. Ògùn ní mẹ́mẹ́ta ni. ọmọ ìyá olóògùn. ojú ọjà kan. lójú ọjà kan kí ló kọ mọ́mí ẹ̀. mi ò mórúkọ wọn. ìyá olóògùn. mọ́mí ìdẹ̀ra. mọ́mí ìdẹ̀ra ẹ yọjú Ságídígbò ó gbọ́ ọmọ Nàìjíríà fẹ́ rí lọ́jọ́ Friday o mi mọ̀ bóyá ntọ́kùnrin sọ bóyá ó fi rọ́kùn ìyá ìdẹ̀ra olóògùn lójú ọjà kan àti Mìíná Abọ́sẹ̀dé àbúrò Saheed ìyá Samuel ìyá Israeli ìyá Àánú ọmọ mẹ́ta ló kó lọ ìyá Daniel àbí. bóyá ló ń bọ̀ lọ náà sà. ẹ fẹ́ bí Daniel ẹ tún bímọ kún lẹ́tẹ̀ ẹ báyìí. ẹ tún fẹ́ bímọ. bẹ́ẹ̀ sà. pẹ̀lú bóyá kọ́ mẹ́ta lọ yìí náà tún fẹ́ bímọ sí. bẹ́ẹ̀ sà. Ọlọ́run ṣe rọrùn. Ọlọ́run ṣe rọrùn. Mìíná Ìdòwúbò obìnrin èèyàn burúkú nìyẹn o àwọn ni wọ́n fẹ́ kó sí mi lẹ́nu wọ́n lọ kọ́ Mìíná Ìdòwú yẹn fẹ́ kó sí mi lẹ́nu. Mìíná Abọ́sẹ̀dé àbúrò Saheed ìyá Samuel ìyá Israeli ìyá àbèjì àti ìyá Àánú. ọmọ Nàìjíríà fẹ́ rí yín lọ́jọ́ Friday àti màmá yín ìyá àdẹ̀ra tí wọ́n ń ta oògùn lójú ọjà Àkànrán. ẹ máa bọ̀ wá ọmọ Nàìjíríà fẹ́ rí yín o pẹ̀lú ọ̀rọ̀ tí kílòkọ tí Fẹ́mi sọ yìí àwọn ò sì gbà kí n tí Fẹ́mi sọ òdodo ni bóyá ti jọ ládéhùn kan ṣáájú àkókò yìí àbí kí ló lè fà á tí òfin ní rí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó fi jẹ́ pé ẹni kó lọ 100,000 wá ó sì rówó wọ́n tún ní kò tún lè rọ́mọ láti Àkànrán wá sí Àgídìgbò ẹni kó sẹ́ndì 10,000 bóyá ó ní bóyá òótọ́ ni
àwa ọmọ àfikẹ́ yọjú eégún tó bá sì jáde ó ti kúrò láì wò ó ẹ̀yin tẹ́ bá mọ ìyá àdẹ̀ra lójú ọjà àkànrán tí wọ́n ń ta oògùn àti mìíràn abọ́sẹ̀dé àbúrò Saheed àrètí lágídígbò lọ́jọ́ Friday ẹ ti gbọ́ ẹ ṣeun. ọ̀nà ọ̀mà nípa yín bẹ́ẹ̀ ni. mo la ìsọmọsọmọ asopọ̀jì mo bá ní wéwé dúró abọ́lọ́kọ eléyìí ti kọ́ ọmọ wa mo ti kó Àkànní Àtàmọ̀kẹ́ mo ti bọ́ ọmọ nílé ọmọ kan bẹ́ẹ̀ ń tàtọ́ yẹ kí wọ́n di ọ wọlé ọmọ obìnrin Sùnìyá ọmọ lóṣùwé wa Sùnìyá lóṣùwé wa bá mi pé dájú Àyọ̀ká ti kó àwọn ọmọ wọn wá o nínú eléyìí ní ọmọ tiyín ní ọmọ tèmi èmi mo bí léyìí ó ló ti ká àwọn ọmọ wa eléyìí ọmọ tó ṣe wá bá mi ní ewu ọmọ ní Sùnìyá àtàbúrò ló ní ẹ ti kọ́ ọmọ wa o ó ní ẹ ti dúró dè mí o Àkànní Àkànní àti Àyọ̀ká kọ́ Àtàmọ̀kẹ́ ó ní wọ́n ti kó ọmọ wa o mo bá sáré bọ̀ èyí ewédú wọn lọ́ra mọ́ tó pè mí lójú ọ̀nà ní sẹ́ẹ̀tì lè pè mí tí mo fi padà nígbà náà èdèlé bàbá ọmọ ti lọ ọkọ mọ́lẹ̀ ó ti kọ́ ọmọ ẹni ò ti lọ lọ́ba ni wọ́n sọ fún mi pé òun gbàgbé MP ilé ni òun lọ ọmọ MP mu ní à látòdìdí lábìrán sámúlòkó ó ṣe gbàgbé MP láìdé mọ̀ tó dé o làwọn èèyàn bá ní dídé bò èèyàn mọ́ wá fún ọ wá sọdún pé kọ́ ọmọ rẹ̀ ọbọ̀ sọdún nínú mi ṣe dunnú o ọba dáadé o àjọsùn lánàá kò sí nǹkan kan níbo ọ̀dà àrùn àwọn ọdún mélòó ni Àkànní ọdún mẹ́wàá Àkànní lọ́dún márùn-ún ọkùnrin wọn jẹ pọ́ǹkì báyìí ní ẹ bá ń gbẹ fún wájú nǹkan kò sì sọ ọmọ mi wọ́n jẹun níbo tó dáago 2:00 lọ́sàn-án yìí wọ́n ti sùn wọ́n tó jí wọ́n tó jẹun wọ́n jẹun tọmọ bá ní wọ́n lọ ra kíní tó méke máa mú wọ́n rà kí wọ́n mú lọ́wọ́ báyìí mú ní ẹ̀gbọ́n mú ní àìsàn wà lálẹ́ èmi ọ̀la àìsàn àtijọ́ ń lọ ni wọ́n làwọn lọ wọ́n ní àmọ́ dádì àwọn lọ́dọ̀ dádì àwọn mo ní ẹjọ́ dá ìyẹn lánàá ni wọ́n sọ bẹ́ẹ̀ lónìí mo ní ẹjọ́ ó di àárọ̀ ọ̀la tó bá ti di àárọ̀ ọ̀la ẹjẹ́ ń bá ìfọ̀sọ̀ yín wọn aṣọ mi wà mo bá sọ ẹ̀gbọ́n àwọn kan tó wà lọ́dọ̀ mi mo wọ fẹ́ yí o bẹ́ẹ̀ èyí kan tí mo ti bá fọ látẹlẹgbẹ́ ìdajì mo wọ òun wọ padà ìtẹ tí mo kọ lọ tí mo bá obìnrin fọnú mo sì kọmọ jù bá ń lọ tí mo rí náà nù mo bá sùn yìí tí wọ́n jí láago 4 kù ìṣẹ́jú 15 àwọn ọmọdà àwọn ọmọ méjì tí wọ́n jọ wà ní ọ̀dọ̀ wa ní ẹjọ́ ń síyé mo bá ràn ọmọ tí Àkànní Àmọ̀kẹ́dà wọ́n ní ẹ wọ bàtà wọ́n lọ náà bẹ́ẹ̀ gbogbo wa sì apá sàdúgbò nù àdúgbò bo aago 4 akóyọyọ amúlòkó mo mọ kiri wọn máa rán ọmọ ní ẹgbàá mi o ẹgbàá mi ẹni náà ní sọmọ nù nǹkan yóò ní ra o mo ṣe ní láti gbà náà mo ṣe mí mo ti dé lábẹ́rẹ́ bí ẹ̀mejì gbogbo títí ọ̀nà amúlòkó ìmọ̀ tọ̀ títí tọ́dọ̀ ṣògbọ̀n tí mò ń rìn kí láago 5 sí 6 yìí làwọn èèyàn wá là mí lọ́yẹ̀ ní ẹbá ní àkàlọ̀ ọdún orí yọ mí mo ní wọn mọ́ bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ júwe fún wa ni. ẹ wá ẹ ní fọ́tò wọn rárá ẹ ní lórí fóònù. ẹ mọ Nàìjíríà àwọn ọmọ ẹ̀gbọ́n àtàbúrò làwọn méjèèjì Àmọ̀kẹ́ àti Àkànní Àmọ̀kẹ́ ọmọ ọdún 10 ni Àkànní lọmọ ọdún 5 àwọn méjèèjì ni bàbá wọn kó wọn lọ ọ̀dọ̀ girama kó wọn lọ rèé sọdún ìyẹn ní akóyọyọ lámúlòkó láàárọ̀ àná wọ́n sì jọ sùn àti girama ṣùgbọ́n lónìí bí aago méjìlá bí aago 12 mẹ́rin lẹ́ẹ̀ tí rí wọn mọ́. tó fọ ní gbogbo méjì. ìgbà wo lẹ́yìn lọ sùn. aago 3 lèmi sùn. lẹ́yìn lọ sùn. ìgbà tí wọ́n jẹun tán tí ó di bí aago 3 tí girama lọ rèé sùn tí wọ́n jí padà ní bí aago 4 ni wọ́n ti rí àwọn méjèèjì yìí mọ́ o. ṣùgbọ́n wọn ní fọ́tò wọn irú aṣọ wọn ni wọ́n wọ̀ jáde. aṣọ bíi aláwọ̀ sọ́jà bíi eléwé báyìí ọwọ́ ajẹ́ bíi aláwọ̀ sọ́jà ọwọ́ àwọ̀ jẹ́ǹsì. ní ìyá Àkànní. white ní sẹ́ẹ̀tì. ṣùgbọ́n ẹ̀wọ̀ aláwọ̀ sọ́jà. bí yẹ́lò. sọ́jà bẹ́ẹ̀ bá bá rí àwọn méjì kan kùnrin àtobìnrin lágbègbè yín kí ló kọ̀ míì tí wọ́n tún yàtọ̀ sí Àkànní Àìsà àti. Àkànní wọn ni a fi ń pè lọ́dọ̀ wọn Àkànní. kí ló kọ̀ míì tí ń jẹ́ gangan. Ìbọ́lá lèmi tó ń pè. ó kọ olè yín sọ gangan àtọ̀sákànní pàmílẹ́rìn tàbí Quadri. ó kọ tí wọ́n tẹ̀ mọ́ wọn lá oríkì ni Àkànní Àmọ̀kẹ́ àmọ́ tí wọ́n bá sọ pé àwọn ń jẹ́ Àìsà àbí pàmílẹ́rìn àbí Quadri àwọn náà ni àwọn ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ bá bá kẹ́sì àwọn ọmọ méjì wọn ní fọ́tò wọn tẹ́
ẹ bá bá wa rí àwọn ọmọ méjèèjì níbikíbi tẹ́ ẹ bá ti rí wọn, obìnrin lẹ̀gbọ́n ọkùnrin làbúrò, obìnrin ilẹ̀gbọ́n ọkùnrin làbúrò, Àmọ̀kẹ́ àti Àkànní agbègbè Akóyọyọ Lámúlòkó ni wọ́n ti kúrò níbi aago 4 ìrọ̀lẹ́ òní, wọ́n sì ti wá wọn káàkiri. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹni ó bá bá wa rí àwọn ọmọ yìí tó bá wa rí wọn, ẹ máa kó wọn bọ̀ wá Ságídígbò. ẹ jọ̀ọ́ ẹ bá wa kó àwọn ọmọ yìí wá Ságídígbò. Àkànní àti Àmọ̀kẹ́, fóònù nọ́mbà tẹ́lẹ̀ pè wá sí, ó wá jẹ́ pé ẹ̀ ń rí wọn báyìí abẹ́tí ẹ̀kẹ́ sí, fóònù nọ́mbà tẹ́lẹ̀ pè wá sí báyìí tẹ́lẹ̀ tàbí kẹ́ mẹ́sẹ̀jì wa 08079226335 08079226335 08079226335 àti bàbá àti ìyá, àwọn méjèèjì ni wọ́n wà ní stúdíò báyìí. àwọn méjèèjì ni wọ́n wà ní stúdíò báyìí. wọ́n lọ yìí kó wọn fún girama ní pé ẹ bá girama ṣe é, ẹ bá wọn sọdún lódì pé wọn rí wọn báyìí o. ẹ jọ̀ọ́ o, níbikíbi tẹ́ ẹ bá ti kẹ́fì wọn, wọ́n ní bí jean trouser làwọn méjèèjì wọ̀, ọkùnrin náà sì tún wọ jean shirt, ṣùgbọ́n obìnrin bíi white top bíi white bíi yellow ló wà white kò jọ white kò jọ yellow ló wà lọ́rùn tiẹ̀, ṣùgbọ́n méjèèjì jean trouser làwọn méjèèjì jọ wọ̀. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹnikẹ́ni tó bá kẹ́fì wọn láti Amúlòkó wá Akóyọyọ gbogbo àwọn agbègbè yẹn, ẹ jọ̀ọ́ ọmọ ọdún 10 kan lóbìnrin, ọmọ ọdún 5 lọkùnrin, ọmọ ọdún 10 lóbìnrin, ọmọ ọdún 5 lọkùnrin. Àkànní àti Àmọ̀kẹ́ làwọn méjèèjì. Ọlọ́run sì wọ́n rírí pẹ̀lú ògùn Ọlọ́run, pẹ̀lú ògùn Ọlọ́run sì wọ́n rírí. kẹ́ ẹ tó délé padà á ti rí wọn pẹ̀lú ògùn, kẹ́ ẹ tó délé padà á ti rí wọn, kẹ́ ẹ tó délé padà á ti rí wọn. ẹ ti gbọ́, ẹ ti rí wọn pẹ̀lú ògùn Ọlọ́run, ẹ rí wọn. ṣùgbọ́n tílẹ̀ bá ti wá mọ́ tẹ̀ bá tètè rí wọn, ẹ bá wa wá fọ́tò wọn, ó ṣe kókó, ó ṣe kókó. tẹ̀ bá tètè rí wọn, ẹ bá wa fọ́tò wọn, ẹ bá kó wá. ẹ ti gbọ́, ṣùgbọ́n Ọlọ́run sì wọ́n rírí. ti gbọ́, ẹ dìde. àwọn ẹbí ìyàwó fẹ́ gba 100,000 naira ransom. àwọn ẹbí kan báyìí bí nǹkan míì, Ọlọ́run má jẹ́ ká sí léyà. tí ò bá ṣọkùnrin yìí náà tó dọ́gbọ́n sú ẹ̀gbẹ́ díẹ̀, ó ti róko kúnlẹ̀ kó tó lọ gbin ẹ̀pà sí i. ìwọ tó ò tí dàngájíá tó o tún wá lọ gbé liability pro max sí i. responsibility burúkú ló fi ń rún mú yẹn. ṣé o mọ̀ láti ilẹ̀ ni? o ò lè tẹ́ àbúrò ìyá ìyàwó rẹ̀ Ebi yìí lọ́rùn. bàbá gidi ti dá 60,000 naira padà fọ́kọ o. ó lóun kàn fi test ẹ̀ ní. mìíràn ti rọ́kọ ní sú ẹ̀gbẹ́ ni ò ṣe fẹ́ tètè wálé yìí. Jésù gbàjọba eléyìí tún lágbára pọ̀. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rìn. Alájí Oríyọmí ẹ kú iṣẹ́ ọpọlọ. òwe Elédùmarè tó ti wà pẹ̀lú yín láti ilẹ̀ yóò túbọ̀ máa wà pẹ̀lú yín lọ ni. ẹ̀yin tèmi a kú àtàárọ̀ o. Thanks for watching.